ọ̀ya ẹ tún ṣe lọ bẹ́ẹ̀. lẹ́yìn lẹ́dà bàbá ẹ̀ á tiẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ló ṣe máa rí oyè àmọ́rí o. ṣe gan-an àwòdòkè gan-an àwòdìkò rárá gómìnà sínú ìgbésẹ̀ jẹ́ dábórí Adedipe dábọ́ lọ́rùn fún olùgbàrà lẹ́kẹ̀ dábọ́ nítorí òṣùpẹ́lẹ̀ ayé orí mi dorí oyè o kórì mama àwò o ìwà ní gbogbo yẹn kúlẹ̀ yìí orí òníwó o orí ònídàbọ̀ yìí ẹ̀jẹ̀ bá wa. Oya. Oye, o 10,000. So, Your Honor, Chief Dr. Adedipe EweNla, gẹ́gẹ́ bí Akinjagunla ÀàreOnakankafo ti ilẹ̀ Yorùbá, ẹ sọ pé ká rólé o. Máa ṣe ń kí àwọn olóyè àgbà nìyẹn. ÀàreOnakankafo nìkan ni wọ́n ní lóògùn ọ̀fẹ́, ṣùgbọ́n àwọn olóyè àgbà àwọn sọ pé ká rólé o. Thank you. Akinjagunla. Lọ́wọ́ mi bá pé títí Sátọ̀dé. Ogun ajá o. Arọ̀ ẹ̀ lọ́rùn o. Ojú ò ní tiẹ̀ o. Ìmọ̀ ọ̀tá ò ní ṣẹlẹ̀ ẹ lórí o. Ìkọ́rùn ẹ̀ lérè yìí o. Gbogbo nǹkan tó bá débi béèrè Elédùmarè á fàṣẹ sí o, àwọn orúmọlẹ̀ Yorùbá á fàṣẹ sí o, irúmọlẹ̀ Kakanfò á fàṣẹ sí o, bàbá Oòduà àfẹ̀wọ̀n nífẹ̀ẹ́ á fàṣẹ sí o, alálẹ̀ Yorùbá á fàṣẹ sí, bàbá olórí ayé S&D lálóògbé òkú abẹ́ fàṣẹ sí, àwọn ẹlẹ́yẹlẹ́ Yorùbá abẹ́ fàṣẹ sí o, òkú ọ̀run lẹ́yìn bàbá ẹ̀ fàṣẹ sí o. Ọ̀pá àṣẹ ni ọ̀.